tèmi alálùbáríkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́, ẹ̀yin tèmi aláyọ̀, ṣàlàáfíà ni mo bá yín, àlàáfíà ni upon by tó wà o. Ẹ̀yin abiyamọ alálùbáríkà, ẹ̀yin abiyamọ abẹ ọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tó ń gbọmọ rẹ̀ níjọ́ rírí jẹ, níjọ́ àìrí jẹ, ẹ̀yin abiyamọ gidi, ẹ̀yin abiyamọ tó jẹ́ pé nítorí tiyín láyé fi ń mí bó ṣe ń mí, ẹ̀yin abiyamọ, mo pè yín ní lọ́jọ́ tòní. Mo fẹ́ kí ẹ wá gbọ́ vision yìí tí arákùnrin yìí sọ pé òun rí. Mo fẹ́ kí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi yìí, ẹ̀yin abiyamọ alálùbáríkà, mo fẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi yìí, kẹ́ẹ̀kan imagine pé ọmọ yín ni Ibrahim Chatta. Kẹ́ẹ̀kan imagine pé ọmọ yín ni Ibrahim Chatta. Kẹ́ẹ̀dẹ̀ tún imagine pé èèyàn yín ni Sisi Quadri tó dolóògbé. Kẹ́ẹ̀kan imagine kí èèyàn yín ni Sisi Quadri tó dolóògbé. Kẹ́ ẹ wá gbọ́rú vision báyìí. Ó yẹ ẹ gbọ́ kí n tó wá sọlé. Then kẹ́ ẹ wá bá mi comment. Are you on the same page? Are you feeling what I'm feeling? Or ẹ feel pé mo ti ń lọ extreme jù? Ẹ bá mi comment. Because I don't know why I'm feeling what I'm feeling. I don't know why I'm pained this way. Àlàáfíà fún gbogbo ẹ̀yin èèyàn mi. Orúkọ mi ni Ibrahim Adébísí tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì àjàrà láti ìlú Ọ̀yọ́. Ọlọ́run ní pé tí Sisi Quadri pé kékeré ni. Àbá kí la ṣe? Ọlọ́run ní kí n sọ fún gbogbo ẹ̀yin Yorùbá Nollywood. Ẹ gba àdúrà gidi gan kó tó pé inú oṣù keje torí pé igi ńlá kan fẹ́ rí kọjá. Again. Pàápàá ìránṣẹ́ tí a ń pè ní Ibrahim Chatta. Ọlọ́run ní pé kí n sọ fún ọ wípé kó lọ kó àwọn arúgbó jọ. Wà á fún àwọn arúgbó yẹn ní nǹkan tí ẹnu ń jẹ. Wà á bọ́ wọn, wà á múnú wọn dùn kó tó pé inú oṣù keje. Ọlọ́run ní wà á ní kí wọ́n gbàdúrà láti fi rí ikú òjijì dànù lórí rẹ̀. Má fi ṣeré o. Ẹ bá mi ṣí ẹ̀ tí ó fi kan lára. Àlàáfíà ni fún yín. Sisi Quadri kékeré ni. Kí la ṣe? Kí la ṣe tí ikú màjẹ̀sí tó ń ṣẹlẹ̀ lóòrèkóòrè tó tún fún jẹ́ kékeré ni? Ṣé Ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ ni àbí èèyàn nìkà? Ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ àwọn pásítọ̀ yìí tí wọ́n sọ pé àwọn ríran yìí. Ṣé Ọlọ́run náà ni ló ń fi ikú màjẹ̀sí ló fi ń dára àbẹ́yìn ìkà? Ká ní ọmọ rẹ ní Ibrahim Chatta. Ṣé wàá jáde síta wàá announce bẹ́ẹ̀? Ká ní ọmọ rẹ ní Sisi Quadri. Ṣé wàá lanu wàá sọ wípé tí Sisi Quadri kékeré ni? Ṣé Ọlọ́run náà sì ló wí bẹ́ẹ̀ fún ọ pé Ọlọ́run ní tí Sisi Quadri kékeré ni? Àbẹ́yìn ò Google mọ iye àwọn people àwọn actor actresses tó ń kú like almost on daily basis, monthly basis, yearly basis. Ǹjẹ́ ẹ check it out? Mi ò rò pé Ọlọ́run ló ń show yín ní vision yìí. Mi ò rò bẹ́ẹ̀. Tó bá wá jẹ́ pé ọmọ tiẹ̀ ni ìwọ rí vision yẹn sí, ṣé wàá sọ jáde? O ò ní sọ jáde. Ṣé kò wá yẹ kí ìwọ kó fi lórí Ibrahim Chatta yìí, lórí Ibrahim Chatta kó fi sin Ọlọ́run by not announcing such out. Gbogbo nǹkan tó rí as solution, if at all there is a solution like that, kó mú solution bẹ́ẹ̀ kó sì ṣe fún Ibrahim Chatta. Ká tiẹ̀ sọ wípé o DM ẹ̀ kò dẹ́ ẹ lóhùn, kó tiẹ̀ tarẹ̀ sí Ọlọ́run, kó ní Ọlọ́run o, Ibrahim Chatta yìí fẹ́ kó kú o, wọ́n jẹ́ ó kú Ọlọ́run, gbogbo sàrá orí ẹ̀ jẹ́ ń bá ṣe, kó sì wà láàrin ìwọ àtọlọ́run. Ìwọ ò mọ̀ pé Ọlọ́run máa tún fún ẹ lórí ìyẹn ni lọ́tọ̀. Kí ló dé tó jẹ́ pé àfi kẹ́ ẹ bá announce? Ṣé kẹ́ ẹ lè bá validate point yín? Kẹ́ ẹ lè bá enslave àwọn members yín dáadáa? Ẹ jẹ́ n tún sọ. Mo ní ṣé kẹ́ ẹ lè bá validate point yín bí arákùnrin kan jọ̀wọ́? Ṣé kẹ́ ẹ lè bá validate point yín nítorí ẹ fẹ́ mú àwọn members yín, ẹ fẹ́ mú wọn ní slave? You want to enslave your members? Arákùnrin kan ní jọ̀wọ́ before kó tó di pé after ìgbà tí Sisi Quadri ṣẹlẹ̀ ó lè mí rí, ó náà ti rí vision ìkà yẹn, àwọn pastor of doom, ó lóun ti rí vision yẹn, ó ti ṣe vision yẹn, ó ti ṣe díẹ̀. Ó nílùú Ọ̀yọ́ ariwo sọ nítorí òṣèré orí ìtàgé ọkùnrin. Nígbà tó wá ṣẹlẹ̀ tán, àwọn members wá ní pastor àwọn gidigidi ni ó rí náà. Validation tí mo sọ nìyẹn.
enslaving members of church tí mo mean nìyẹn. Kí ló dé? Ẹ̀yin titi yín, vision ti yín kò capture problem Nàìjíríà. Kò tú Nàìjíríà kúrò nínú ìdè ìgbèkùn tó wà, kò kúrò. Bí gbogbo Nàìjíríà ṣe wà as a slave, tí iná ò tó, tómi ò tó, tóúnjẹ ò tó, tí gbogbo ò tó, ẹ rí solution yẹn. Despite the fact bẹ́ẹ̀ ṣe ń lọ church tó, despite the fact bá ṣe ń lọ mọ́sálásí tó, Ọlọ́run ò bá yín sọ solution Nàìjíríà. What a wicked word. Àfi ikú. Àìmọye àwọn àgbàlagbà tó ti fẹ́ kú tó àwọn gan tí wọ́n ń retí ikú. Ẹ rí vision yẹn sí wọn. Ẹ̀yin ìkà yìí, ẹ rí vision pé àwọn actor and actress yìí, ẹ sọ́rí pé wọ́n ṣe nǹkan dáadáa rí. Pé next year o, àbí in 3 months time o, actor báyìí o, ṣíṣe ló máa báàgì award báyìí o, ó máa ṣoríire yìí o, ó máa ṣe tán, ó máa ṣe tì. Ẹ sọ vision dáadáa rí Yorùbá nation. Àfi vision ìkà bí wọ́n ṣe kú, wọ́n ó kú. Ṣé ìran yín, ìran Yorùbá nìkan ló ń ṣe fíìmù ni? Ṣé Hausa ò ṣe fíìmù ni? A gbọ́ t'Hausa sọ pé òun rí yẹ̀yẹ́ vision fún àwọn màjèsí. Màjèsí ń kú, inú yín dùn. Ẹni tí Sisi Quadri tó ṣẹlẹ̀ yẹn kékeré ni. Just 2 days tí Sisi Quadri kú. Ṣé Sisi Quadri ó jẹ́ family member ẹ? Ìwọ pastor yìí, wàá dẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ rí pé ẹ̀yin nìkà. Ẹ̀yin lẹ wà nínú ògo tó ń jẹ́ jíìnì. Ẹ̀yin nìkà. Nínú one of the comments, èèyàn kan wá sọ comment kan tó dàbí pé mo fẹ́ love comment yẹn. Kí ni comment tó sọ? Ó ní tó bá jẹ́ pé òun jẹ́ actor or actress, tí èèyàn kan sọ pé òun rí vision fún òun tó jọmọ́ ti kú, ó ní òun máa gbé yẹn lọ court. Òun dẹ̀ máa sọ fún wọn ní court pé tí anything bá ṣẹlẹ̀ sóun, kí wọ́n mú irú ọkùnrin tó gbé vision ìkà yẹn jáde. Nítorí pé kí ni? Ṣé rí weapon ẹnu ó le gan ju real weapon lọ. Weapon ẹnu ó le ju real weapon lọ. Ó ní ṣíṣe lòun sọ fún wọn ní court pé ẹ ti fẹ́ pa òun pẹ̀lú weapon ẹnu. Pé tí anything bá fi lè ṣẹlẹ̀, pé kí wọ́n arrest wherever you are. Ṣé ẹ mọ̀ pé táwọn actor and actress really tí wọ́n bá follow nǹkan tí bọ̀bọ́ yẹn sọ lónú comment yẹn, tó bá follow nǹkan tí bọ̀bọ́ yẹn sọ lónú comment yẹn, ṣó yé yín? Tí ìwọ tó ń rí na wicked yìí, tó ti mọ̀ pé wọ́n sú ẹ lọ sí court, ṣé ẹ mọ̀ pé ẹ̀ ń lè sọ jáde? Ẹ̀ ń lè sọ jáde. Bákan náà, even tó bá tiẹ̀ lè porúkọ, tó bá padà wá sọ eventually tó lè porúkọ, tó porúkọ ìlú, èmi ò follow advice boy yẹn. Kódà kó jẹ́ pé ìlú ni wọ́n mention kí wọ́n get wọn arrested. Because the more tẹ́ fi ń sọ, the more tó fi dàbí ẹni pé kíní yẹn ń ṣẹlẹ̀. The more tẹ́ fi ń sọ, the more tó fi dàbí kíní yẹn ń ṣẹlẹ̀. So where is the solution here? Àbí ṣíṣe lẹ̀ ń collaborate, lẹ̀ ń pa àwọn ọmọ ọlọ́mọ. Kí ló dé náà? Ẹ ṣe vision gidi. Ẹ kúrò lórí vision ìkà. Kí ló dé? Christian nìkan ló ń rí vision. Why? Kí ló dé tó jẹ́ pé àwọn Christian ló stand in a position pé àwọn rí vision? Do you think àwọn Mùsùlùmí wọn ò rí vision ni? Do you think Mùsùlùmí ò rí vision ni? Mùsùlùmí rí vision, bẹ́ẹ̀ kò ní fẹ́ ṣẹ̀ sí Ọlọ́run. Because báwo ló ṣe lè rí vision? Báwo ló ṣe fẹ́ sọ tó ò ní fi jábọ́ sí pé o tún máa ṣe Ọlọ́run? Gbogbo vision ìkà báyìí, èmi rí bí validation of wickedness. Validation of slave members. Ẹ sọ vision gidi. Ẹ lọ sọ hospital, ẹ tú àwọn èèyàn sílẹ̀, àwọn tó wà nínú ìgbèkùn àárẹ̀. Ẹ tú àwọn èèyàn sílẹ̀ nínú ìgbèkùn poverty. Ẹ tú Nàìjíríà kalẹ̀ nínú ìgbèkùn wàhálà, kò sí iná, kò sómi, kò sí anything. Ẹ tú Nàìjíríà kalẹ̀ pẹ̀lú vision yẹn. Not wicked vision, Yorùbá nation. Not wicked vision. Wicked vision. Ẹ fẹ́ validate the point. Ta ló wà nínú ògo tó ń jẹ́ jinn? Ẹ bèrè lọ́wọ́ ara yín náà. So therefore, Ibrahim chatta kò ní kúkú kankan bó ṣe yíyè. Gbogbo àwọn colleagues rẹ̀ yòókù náà wọn ò ní kúkú kankan mọ́ bó ṣe yíyè. Ó tó gẹ́. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, mi ò ní kúkú kankan bí ó ṣe yíyè. Pastor, èmi yẹn ṣèyàn tó burú. Ẹ̀yin náà ò ní kúkú kankan bó ṣe yíyè tọmọtọmọ. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbọ́ mi, ẹ ní kúkú kan bó ṣe yíyè. My page doesn't support violence.
òótọ́ ọ̀rọ̀ ni ká sọ fúnra wa. Vision tẹ́yin sọ pé ẹ rí yìí wicked ni. Next time is either ẹ DM ẹ̀, tẹ́ bá dẹ̀ DM ẹ̀, ìyẹn máa ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ ni. Ibrahim chatta o, ṣe sàárà báyìí o, ṣe sàárà báyìí o, ṣe sàárà báyìí o. Kì í ṣe pé kẹ́ ẹ sọ̀rọ̀ yánmayànma, játajàta, játijàti báyìí. Ẹ tẹ́ pè ní vision. This is wickedness. Ti Sisi Quadri kékeré ni wọ́n sì rí. Do you know how they are feeling in Sisi Quadri house? Tẹ́yin ó fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bí pé ẹ rí pé vision ni. That isn't vision. Ọlọ́run ò lè sọ bẹ́ẹ̀ yẹn fún yín because Ọlọ́run ṣèkà, Ọlọ́run dẹ̀ burú. Ọlọ́run ṣèkà, Ọlọ́run burú. Nídìí èyí, Ibrahim chatta ẹ̀mí rẹ̀ ogun, ò ní kúkú ọ̀wọ̀wọ̀. Ibrahim chatta ọmọ ọ̀dọ̀ àgbà ni. Kò fi gbogbo ara túra sílẹ̀. Jojúmọ́ ló ń fi jojoojúmọ́ ṣe sàárà. Eléyìí náà is good. You can do it. You can do it if you want. You can do it. Ẹ má ṣe wà ìkà mọ́. Ẹ má rí vision ìkà mọ́. You understand me? Ẹ má rí vision ìkà mọ́. Vision gidi ni kí ẹ má rí. Torí bí ò bá ṣe bẹ́ẹ̀, á send it back to sender. Back to sender. Back to sender la máa ṣe.